Suratu Ali Imran ẹ bá mi wò ń bẹ̀ Ọlọ́run kọ́ntínú ọ̀rọ̀ ẹni kò tí ì yà kò yà rárá ọ̀rọ̀ Ọlọ́run mọ́ lọ ni. Ọlọ́ni idh qala Allahu ya Isa lẹ́yìn tí wọ́n wá dẹ́tẹ̀ fún Isa báwọn fẹ́ pa lọ́lọ́run wá pe ànábì Isa fúnra rẹ̀ pé ya Isa ìrẹ́ Isa etí ẹ mélòó inni mutawafika mo ti ṣetán láti gbẹ̀mí rẹ̀ wa rafi'uka ilayya bí n bá wá gbẹ̀mí ẹ tán màá fún ẹ nípò tó ga lọ́dọ̀ mi. Àwọn kan tó pé rafi'uka ilayya màá wá mú ẹ̀mí rẹ lọ àyè ibi tó ga wa mutahhiruka minal ladina kafaru màá gbà ẹ́ lẹ̀ lọ́wọ́ àwọn kèfèrí mi ò ní jẹ́ wọ́n pa ẹ́. Mutahhiruka ni pé náà jà iná kà á kó ọyọ a máa kó ẹyọ wọn ní pa ẹ́ torí pé tí wọn bá kó ẹyọ àdúrà tó ṣe ṣọlọ́hún wà nígbà ni. Oníwájà ìlú ladina taba'uka àwọn tí wọ́n gbà tí ọ́ tí wọ́n sọ pé inna muslimuna fawqa alladina kafaru àwọn ni wọ́n máa jọ̀gá lórí àwọn tí wọ́n gbà ń jọ ní ila yawmil qiyamah tó já sí pé àwọn muslimuna. Summa lẹ́yìn eléyìí ilayya marji'ukum ọ̀dọ̀ mi ni gbogbo yín padà bọ̀ fa'akumu bainakum ń wá ṣèdájọ́ láàrin fima kuntum fihi takhtalifuna lórí tí ó dá wàhálà alẹ̀ ṣé o kú ni wọ́n pa ẹ́ ni ń wà tún dá lọ́dọ̀ ara mi. Àyà yìí ló wá ń jẹ́ àyà wa pé inna mathala Isa inda Allahi nínú àyà 59 àpèjúwe Isa lọ́dọ̀ Ọlọ́run ká mathali Ádámà ó dàbí àpèjúwe Ádámà khalaqahu min turabin Ọlọ́run dá látara yẹ̀pẹ̀ ni thumma qala lahu kun fayakun. Bóyá òun náà sì gòkè lọ́ní tó sì ń padà bọ̀ wáyé tí ó padà wá kú. Nam inni mutawaffika kí ni túmọ̀ rẹ̀ torí wọ́n ní àfa yẹn ó kàn tú lọ bẹ́ẹ̀ ni kò dárúkọ àwọn àbọ̀ tafsiri tá a bá lọ sínú Tafsirul Muraghi volume 4 169 nígbà tí wọ́n fẹ́ tú àyà yìí wọ́n ní al-ma'ana wọ́n ní túmọ̀ rẹ̀ ní wípé inni mumituka màá gbẹ̀mí rẹ̀ màá pa ọ́ gbogbo alamọ tí wọ́n ń pè ní mumitu lọ́lọ́hún pé inni mumituka màá gbẹ̀mí rẹ̀ waja'iluka ba'dal mauti fi makani rafa'indi lẹ́yìn tó bá wá kú màá wá fún ẹ nípò tó ga lọ́dọ̀ mi. Ja'iluka ba'dal mauti lẹ́yìn tó bá ti kú fi makani rafa'indi màá wá gbé ọ sípò tó ga lọ́dọ̀ mi. Àwọn bá wá ń tún inni mutawafika yẹn wọ́n wá ń tù sí pé màá kùn ẹ lórun wọ́n gbàgbé pé Rabbana tawaffana muslimina lẹ́wì tawaffana ma'al abrari tawaffani musliman walikini bisolihina. Ọlọ́run ló kẹ́límọ́tù tawaffa yìí nínú Kùránì bíi 25 ó wá lo méjì ó yá lò fóorun torí pé oorun súnmọ́ kú àwọn àbá wá gbàbẹ̀ yẹn wọlé wọ́n lọ́lọ́run kùn lórun ni ó wá gbé lọ sánmọ̀ ó wá ń gbé lọ́hùn ó wá yẹ ká bí wọ́n léèrè Ọlọ́run àbá sọ pé wà mẹ́nu àmìríwù ẹni tá a bá fún lẹ́mìí gígùn núnà kìsìwù fèlè kálíkì á padà sọ́ darúgbó ẹ̀dá rẹ̀ ò ní jẹ́dá ọ̀dọ́ mọ́ ṣé tá nàbì sábà dé ṣarúgbó ni ó yà àbọ̀dọ̀ tó pọ̀ Ọlọ́run ló pé mẹ́nu àmìríwù núnà kìsìwù fèlè kálíkì àfàlà yà àkìlọ̀ ṣé ẹ̀ṣẹ̀ làákàyè Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o pé orí yín ò pé ni lọ́gbẹ́ lórí ni Ọlọ́run ló fúnra ẹ̀ sọ àfàlà yà àkìlọ̀ wà mẹ́nu àmìríwù núnà kìsìwù fèlè kálíkì àfàlà yà àkìlọ̀ ṣáwọn tí ń sọ̀rọ̀ nílàákàyè ni. Naam, eléyìí ni àfáwà Mọ̀rágíwí, Imamul Ghazali, àwọn náà dá sí wọ́n ní umilu ila anna Isa mẹ́ta. Wọ́n lè táwọn dúró lé lórí ní pé ànábì Isa ti kú. Bóyá kèfèrí ni Mọ̀rágí torí pé àfáà súnnà ni. Imamul Ghazali, ó sì bí mo ti dárúkọ bí tó wá. Àdánwò ni pé àwọn èèyàn wòye kàtírà. Ìjọba wa dárúkọ wọn wá sáyé lọ rẹ̀ tó bá délé, wọ́n wá pòfò pé níbẹ̀ mẹ́wò wọ́n wà dákẹ́ sára. Muhammadul Ghazali òun náà dá sí umilu ila anna Isa mẹ́ta wa annahu ka sa'iril anbiya'i mo dúró lórí pa ànábì Isa ti kú torí pé òun náà gẹ́gẹ́ bí àwọn ànábì Ọlọ́run tó kú ni mẹ́ta ó kú wa rufi'a bi ruhihi ẹ̀mí rẹ̀ lọ́lọ́run bá gbé lọ sókè
bó ti máa mú àwọn ẹ̀mí àwọn tó kù lọ wà á nẹ jisimahu fi masirihi ka jisadil anbiya'i ara tiẹ̀ náà wà nùlẹ̀ gẹ́gẹ́ bára àwọn ànábì ọlọ́run tó kù tí máa wà ó ní wà tantabiku alayhi àyà tó lè bá a mú ni pé ọlọ́run sọ fún ànábì pé innaka mayitun wa innahum lamayitun tàbí kó sọ pé innaka mayitun wa innahum lamayitun. ìrẹ́ ànábì ẹni tí ó kú ni ọ́ gbogbo àwọn tó kù náà ni ó sì kú òkú làwọn náà torí pé nínú lárúbáwá alimayitu ó yàtọ̀ sí alimeyitu nínú ìtumọ̀ alimeyitu lẹni tó ti kú tí wọ́n ń gbé lọ nù sàárè alimayitu lẹni tó wà láyé tí ò tí ì kú tó gbà fún akẹ́ni wà tẹ́sí àlàní tafsira meyitin wà meyiti ó wá ní nínú tafsiru ẹ̀ wa man kana dha ruhin fadhalika mayitun ẹni tó bá sì lẹ́mi lára là ń pè ní mayitu wa bal mayitu illa man ila al-qabri yuhmalu mayitu lẹ́ni tí wọ́n ń rù lọ́nù sàárè innaka mayitun ìrẹ́ ànábì òkú ni ó tí ó wọlé wa innahum lamayitun gbogbo wọn náà wọ́n sì ṣe kí ni wọ́n wọlé àfa wa sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ wọn tá a bá lọ kà wọ́n wá ní àyà mi tó ń bẹ tó sọ bẹ́ẹ̀ pé wa ma Muhammadun illa rasulun Imam al-Ghazali ní sọ̀rọ̀ pé ta ni ń jẹ́ Muhammad tó kọjá òjíṣẹ́ ọlọ́run qad khalati min qablihi rusul táwọn òjíṣẹ́ kan tí wọ́n ti kú ṣáájú tiẹ̀ wọ́n ní wá bí àádáyàtà àpapọ̀ eléyìí náà tó fi dá wa lójú anna Isa qad mata bí ànábì Isa ti kú èmi kọ́ mú wí bẹ́ẹ̀ Imam al-Ghazali ẹ sì létí ẹ gbọ́ ẹ ka ilé inú tíra tá ń pè ní liwawul islami nínú page 254 ẹ gbọ́ dáadáa o 254 lọ́la àwọn débi àwọn ò bá ń bẹ̀ tó bá lọ ka tíra kan náà tí wọ́n ń pè ní Maqaranatul Adyani lọ́wọ́ page 67 ó bá ń bẹ̀ 67 wa fil Qur'anil Karimi èmi náà wá mú àyà kan wá láti fi kún àfáà Imam al-Ghazali lẹ́yìn tá a bá lọ ka chapter 21 verse 7 tó ń kílẹ̀ pẹ̀yẹ̀wò wa ma ja'alnahum jasadan la ya'kuluna ta'aman ṣe wọn lẹ́dàá kan tí ò ní máa jẹun ṣe rí irọ́ tó wà nílẹ̀ yìí Sufi parọ́ Ṣíà parọ́ Sunniya parọ́ ìrònú Yehudi nípa Ànábì Ìsá ń bọ̀ wá kò sí lọ́dọ̀ alùsùnnà tẹ́lẹ̀ rí àmọ́ níjọ́ tí àwọn Ṣíà ti rọ pé Mahdi ń bọ̀ yóò sì jẹ́ ìmáàmù àwọn ẹlẹ́ẹ̀kejìlá tó fara pamọ́ yóò padà jáde ní kangun ayé yóò jẹ́ kanú àwọn àrọ́mọdọ́mọ Ànábì náà ló bí ká alùsùnnà náà lọ ronú wípé Ànábì Ìsá ó ń padà bọ̀ yóò padà wá pa Dàjálù ẹ gbọ́ àkóbá tí wọ́n fi kó bára àwọn ẹgbọ́n parí ọ̀rọ̀ wọ́n ní yóò wá pa Dàjálù yóò wá jẹ́ ìmáàmù torí pé pọ́lítíksì bainahum wa baina Ṣíà òṣèlú pé Ṣíà ò ní fi bì kan kó gbáwájú wa Ṣíà ó rọ àdìsí Sunni náà ó ṣe kí ni yóò rọ àdìsí. àwọn onísúfì àwọn làwọn rọ Khidiru pé Khidiru òkú ó lálùbáríkà ó ń yọ sáwọn ṣùyúkù ó ń yọ sáwọn wàlí irọ́ lẹ̀ ń pa Sufi yà parọ́ ẹja Sunni yà parọ́ torí pé oníkálukú náà fẹ́ kó jásí pé nǹkan kan wà lọ́dọ̀ tóun náà fi mọ̀ pé òun special Mahdi àwọn Mahdi Ṣíà ló ronú Mahdi Sunniya ló ronú nùsùlù Ìsá tó gbọ́ ìyẹn tó tóbi ju Mahdi lọ wọ́n á wá tí ó fi kún onísúfí ló ní ronú pé Khidiru òkú ní máa yọ sáwọn wòlíì Ọlọ́run káàkiri ni yóò bá jẹ́ wòlíì yóò wá kí wọn
ọlọ́run dẹ̀ sọ fún wa yìí pé wa ma ja'alnahum jasadan la yakuluna ta'ama àṣẹ wọn lẹ́dàá tí ò ní máa jẹun wa ma kanu khalidina kò sẹ́ni tó wáyé nínú wọn tí ò kú Kùránì ló sọ bẹ́ẹ̀ o wa ma kanu khalidin ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún anabi pé ma arsalna qablaka illa rijalan ààrà wọn kan ṣe kọjá ọkùnrin ṣáájú tiẹ̀ nuhi ilayhim àránṣẹ́ sí wọn fasalu ahla dhikri in kuntum la ta'lamun ní kó lọ béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ tí ò bá yé àwọn ìtọ́lọ̀ sọ fún rẹ̀ ànẹ́bì wa ma ja'alnahum jasadan la yakuluna ta'ama gbogbo àwọn tá a wá rán yẹn àṣẹ wọn lẹ́ni tí kì í jẹun nígbà tọ́lọ̀ ń tẹ̀ ń sọ̀rọ̀ Isa àti ìyá rẹ̀ ó ní àwọn ìyẹ́ ó ní fa ummuhu siddiqatun ìyá ànẹ́bì Isa olódodo ní kana yakulani ta'ama àwọn méjèèjì ń jẹun wàyàmúṣí fílà àsùnwáàkì níbomi ọlọ́run a máa lò bẹ́ẹ̀ ṣàwọn pé ọlọ́run tẹ̀lé mọ́kánú mọ́jàlẹ́hùn jásádẹ́ láyàkúlù nẹ́tọ̀ àmọ́ ìyẹn fi hàn pé Ìsá ti wà nù wọn àṣẹ wọn lẹ́ni tí kì í jẹun wà mọ́kánú khalidina kò sì séyìí tó wáyé tí ò kú nù wọn ọlọ́run sọ bẹ́ẹ̀ fánàbí confam ṣé léyìí ló wá fẹ́ sọ wá di káfíìrì lé lórí ọlọ́run sọ fún wa bá nẹ́bí Ìsá ti kú tó bá jásí pé ká gbà pé Ìsá ò tí ì kú ni a máa jásí pé Ádámù ò tí ì kú Núhà ò tí ì kú Ibrahim ò tí ì kú torí pé ọlọ́run ò sọ fún wa pé wọ́n kú tẹ́ ẹ bá dẹ̀ ẹ̀rí tọ́lọ́run sọ ní Kùránì pé Ádámù ti kú ẹ̀mẹ́rì rẹ̀ wá tó wá sọ bó ṣe kú kí ọlọ́run fẹ́ fi kú ẹ̀ ṣe ọlọ́run èé sọ̀rọ̀ àwọn kú àwọn ànábì ọlọ́run ẹnìkan tọ́lọ́run bá sọ̀rọ̀ kú ẹ̀ náà lànábì Sùlẹ̀mánù in tó sì fẹ́ lò lára ẹ̀ ni pé àwọn àlìjànú yẹn ká máa sọ wọ́n dọ́lọ́run pé wọ́n ní mọ̀ kọ̀ọ̀kọ̀ kìí ṣe pé ikú yẹn gangan ló fẹ́ lò ànábì wọn ọlọ́run wá ń sọ̀rọ̀ pé ó kú ṣé inú wà lọ́lọ́run sọ fún wa pé ó kú ni káwá nítorí pé ọlọ́run ò ti sọ fún wa yí pé wọ́n kú ni o káwá gbà yí pé wọ́n kú wọ́n ń padà bọ̀ wá ni. ọlọ́ni máa kánú khalidin ìyẹn lọ bẹ́ẹ̀ mo wà lórí ìdí mutawaffika náà ọlọ́run tó sọ ní Al-Qur'ani fún anabi Muhammad Suratul Anbiya 33 ọ̀rọ̀ yẹn náà ló ń bá lọ ló wá lọ dájú ẹ̀ka nẹ́bì wípé wa ma ja'alna li basharin min qablikal khulda èmi ọlọ́run ọba ò tí ì ṣe é rí fún abara kan nínú ènìyàn anabi Muhammad abara ni anabi Isa abara ni torí pé ọlọ́run ọba ló basharu fún anabi Isa wípé ma kana li basharin an yukallimahu Allahu thumma yaqulu linnasi kunu ibadan li walakin kunu rabbaniyina bima kuntum tuallimuna alkitaba ma kana li basharin kò ṣeé ṣe fún báṣàrù kan an yutiyahu Allahu alkitaba kó wá torí pọ́lọ̀ fún un nímọ̀ tí ń bẹ nínú Tàwọ́rátù mi rò pé gbọ́ an yutiyahu Allahu alkitaba wal hikmata kó wá torí wípé ọlọ́run tó fóun lánàbí ọlọ́run ó lóye an yakula linnasi kó wá torí ìyẹn kó sọ fáwọn èèyàn pé kunu ibadan li èmi ni ẹ máa sìn ànábì Ìsá ló pè ní báṣàrù ń bẹ ọlọ́run wá ń sọ bẹ́ẹ̀ ká lè mọ̀ pé àwọn ànábì ọlọ́run pẹ̀lú tọ́lọ́run bá ń sọ̀rọ̀ báṣàrù nínú Al-Qur'ani a máa lò fáwọn ànábì illa basharan rasula a máa lò fún wọn kì í sábà lo báṣàrù fún ènìyàn nínú Kùránì tí ń bá ń sọ̀rọ̀ àmọ́ torí pé èèyàn ni wọ́n gbé ọlọ́run sọ fún wọn pé kúlì innama ana basharun mithlukum abara bíi tiyín ni mí torí pé abara yẹn yàtọ̀ so ìyẹn wá ń sọ fún wa pé ma ja'alna li basharin min qablikal khulda àṣírí fún abara kánú abara ànábì ọlọ́run nínú ẹ̀dá ànábì ìjà ànábì ọlọ́run àṣírí fún ànábì kánú ànábì ọlọ́run al-khulda tó wáyé ṣáájú ti wá ànábì tí ò kú àfàìmítà ìta fi mọ̀ pé kú nìyẹn àfàìmítà tí wọ́n bá tiẹ̀ wá pa ọ́ àbí àfàìmítà tí wọ́n ànábì bá tiẹ̀ wá kú àfàìmúlẹ̀ khaliduna ṣáwọn máa wà láyé tán ní kú mẹ́rin ká lè mọ̀ pé ọ̀rọ̀ tí ń sọ yẹn ikú ni
ìyẹn náà tún kọ̀ǹfàmù pa Ànábì Ìsá ti kú àfàwọn àlóòsí wá dá sí tí ò ní já sí pé mi nìkan ni mo kàn ń wí falisafa ni àfàwọn àlóòsí wọn á dá sọ̀rọ̀ náà pé màánà ha ìtumọ̀ ọ̀rọ̀ táwí alẹ́ àwòfákì léyìí tó pegedé jù láyé pé a ní mustawfin àjàlákà pé mi ọlọ́run mo fẹ́ mú ọjọ́ orí rẹ dópin nítorí o fẹ́ lò láyé ti tó wá mú mi túká àwọn èèyàn wá ń sọ fún wa wípé táwọn ànábì ọlọ́run ò bá pógójì ọdún wọn kì í dà nẹ́bí wọ́n rọ́ nítorí tànẹ́bì Ìsá ṣé gbogbo àwọn ànábì ọlọ́run lódogójì ọdún kan tó dà nẹ́bí. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yọ wá pàrọ́mù náà bà ní ádámọ̀. alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la. lọ́dọ̀ fẹ́ tó sọ mí mọ́ di ilẹ̀ pátákọ́rọ́. alágége máa kú iṣẹ́ bàbá. mi máa dọ̀la. owó gbogbo. iṣẹ́ mi ṣe ìkùnà ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.